Hello, my people. You are welcome to my channel, AGBAWABURA BIEWEOSEORI. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. A kú ojúmọ́ o gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ èdè Yorùbá tẹ̀ǹtẹ̀lé èmi olóòtú Àgbàwàbúrà. Mo ní sáré ṣe àfihàn àwọn kinní yìí fún wa ká sì mọ̀ ṣàwọn àgbéyẹ̀wò wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ rí i pé àwa tá a bá wá sí yàrá akẹ́kọ̀ọ́ lánàá a ṣàlàyé lórí àwọn àdàpè ọ̀rọ̀ Yorùbá. Bá a ti ní àdàpè ọ̀rọ̀ Yorùbá nínú àwọn gbólóhùn bẹ́ẹ̀ náà la ní nínú àwọn ìsọ̀rí yálà nínú ènìyàn àdàpè nínú orúkọ àbí nínú àdàpè nínú àwọn nǹkan tá à ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àdàpè ọ̀hún náà ni Yorùbá tún máa ń pè ní àkànlò èdè fún àǹfààní àwa tá a bá ń kọ wá lóminú pé kí ni wọ́n ń pè ní àwọn àdàpè ọ̀rọ̀ ńlá tún máa ní Yorùbá máa ń pè ní àkànlò èdè. Ó yẹ wá jẹ́ ká wo àwọn eléyìí tí mo kọ́kọ́ fi hàn dé fún wa yìí. Ẹ rí àdàpè lórúkọ ènìyàn shortening of people's name. Ẹ ti rí báwọn. Ẹ já wá mú lọ́kọ̀ọ̀kan èjèèjì wọn ò ní ka Gẹ̀ẹ́sì rẹ̀ mọ́ o Yorùbá rẹ̀ pọ́nbélé ilèmí ọ̀gbàjúmọ́ tí wọ́n mọ mẹ́nubà ń tèmi. Ẹ já wo àdàpè orúkọ yìí Adébáyọ̀. Bí Yorùbá ò bá dàpè nígbà míì ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ọmọ tí ń jẹ́ Adébáyọ̀ á máa ní Báyọ̀ Adébáyọ̀ ni àmọ́ àti kọ́kọ́ sí kí ni a ti mú àdínkù bá adé tó wà ńbẹ̀ àti ń pè ní Báyọ̀. Ẹ̀tún já wo Túnjí Túnjí àdàpè orúkọ. Ẹ já wo Ayọ̀dèjì ni wọ́n sọ di Ayọ̀ bí àpẹẹrẹ ni o ẹlòmíì lè ní ayọ̀ tiẹ̀ tó pọ̀ o. Ẹ já wo Ṣadé ẹ ti ń rí. Ẹ wo Túndé ara àwọn àdàpè lórúkọ rèé. Ẹ já wo àdàpè ní orúkọ àwọn nǹkan tá à ń lò shortening of object name. Àwọn nǹkan tá à ń lò shortening of object name ẹ̀rọ ìsọ̀rọ̀ communication device short form àgọ́ ìtàkùn ayélujára. Ẹ já tún wò míì àdàpè ọ̀rọ̀ ojoojúmọ́ èyí tá a máa ń sọ lẹ́nu shortening in everyday speech. Àdàpè ọ̀rọ̀ ojoojúmọ́ ó ṣeun gan-an bá a bá fẹ́ dàpè a lè ní o ṣeun thank you very much o ṣeun. Ẹ já tún wò míì mo fẹ́ràn rẹ. Ẹ já tún wò ṣó wà dáadáa. Àdàpè nínú orúkọ ìlú tàbí agbègbè rẹ̀. Ẹ já wò ìlú Èkó Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú. Ẹ ti wo gbogbo àwọn àpẹẹrẹ tá a mú wá fún wa yìí mo ní mú wá béléńjà ni. Èwo ilẹ̀ yìí náà tún rántí tẹ́yìn náà lè bá wa ṣàfikún ẹ jẹ́ n rí lábẹ́ àríwísí. Òmíì tẹ́ bá tún fẹ́ kí n sọ̀rọ̀ lé lórí wọ́n tún sọ̀rọ̀ lé lórí ẹ bá ń kọ sábẹ́ àríwísí. Ẹ wá já yànnà náà ẹ̀ dáadáa ẹ tẹ̀ láwọn ojú òpó wa tẹ́ bá ti tẹ̀lé. Àgbàwàbúrà ẹ lọ rí subscribe sí lórí ìkànnì YouTube. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ tá a ṣe àkójọpọ̀ rẹ̀ ó wà ńbẹ̀. Àdàpè nínú ọ̀rọ̀ Yorùbá sì ń tẹ̀ iwájú kò tí ì tán síbí a sì tún máa mú wá lẹ́kùn kẹ́kẹ́ kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. Káyọ̀dé ni mí Àjàó ló kọ bàbá tó bí n lọ́mọ ọmọ ayé mi ọ̀dà àwa ìsìnkú ràn wá. Ẹ ṣeun o. Ìwọ náà lè darapọ̀ mọ́ yàrá akẹ́kọ̀ọ́ mi lójú òpó TikTok ní gbogbo alaalẹ́ aago 9 sí ìgbà tọ́lọ́run bá ní ká tó parí àbí kò tẹ̀lé àwọn ojú òpó mi Àgbàwàbúrà lórí YouTube Àgbàwàbúrà lójú òpó TikTok náà bákan náà. Ẹ ṣeun o kò ní bàjẹ́ lágbára àṣẹ Èdùmàrè. Ẹ kú àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́. Ẹ tún jájọ wo òwe àwọn bàbá wa kan nínú òwe àwọn bàbá wa mọ̀ wáyé. Ẹ já máa ṣí láwẹ́láwẹ́ ká wá máa ṣe àgbékalẹ̀ rẹ̀. Èmi ọmọ sọ lédè tiwantiwa tí í ṣèdè Yorùbá pọ́nbélé a sì máa tú lédè Gẹ̀ẹ́sì
tí ẹ̀yin tẹ́ wà nílé náà tẹ́ fi lè gbádùn rẹ̀ dáadáa. Òwe Yorùbá kan ló pé àfàìdámọ̀lẹ́kun àwówó, àfàìdámọ̀lẹ́kun àwówó, ara àwọn òwe àwọn bàbá wa nù, ẹ dìyàn mú. Ẹjá tún mú mi. Afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kò ń tẹ́ bọ̀rọ̀, afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kò ń tẹ́ bọ̀rọ̀. Àìfètèmétè àìfèròmérò, ọmọ ìyá mẹ́fà kú sóko ẹgbẹ̀fà. Àìfètèmétè àìfèròmérò, ọmọ ìyá mẹ́fà kú sóko ẹgbẹ̀fà. Ara àwọn òwe àwọn bàbá wa náà rí. Ẹjá tún tẹ̀ wájú. Òwe àwọn bàbá wa kan náà ló pé àjàlá ta ń nà ọ́, ó ní ẹ̀yin náà kọ́hun, àjàlá ta ń nà ọ́, ẹ̀yin náà kọ́hun. Ẹ tún yiri eléyìí náà wò. Àjànàkú tá a gbé ọ̀fìn lẹ̀dẹ̀, àjànàkú tá a gbé ọ̀fìn lẹ̀dẹ̀. Erin mojú, erin ọ̀bá bẹ̀ lọ. Àjànàkú tá a gbé ọ̀fìn lẹ̀dẹ̀. Erin mojú, erin ọ̀bá bẹ̀ lọ. A kì í dákẹ́ á sì wí, a kì í wòsùn ká dáràn. Àìdákẹ́ á sì wí, a kì í wòsùn ká dáràn. Àìmọ̀yẹ́ ọ̀sọ́ jọ̀sọ́ lọ, a kì í mọ̀yẹ́ ọ̀sọ́ jọ̀sọ́ lọ. A kì í mọ̀ ọ́n wẹ̀ kákáyé já, a kì í mọ̀ ọ́n wẹ̀ kákáyé já. Akíni ń já kíni, afinihàn ń já finihàn. Èwo ni ará àjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá? Akíni ń já kíni, afinihàn ń já finihàn. Èwo ni ti ará àjàyè tó ń lọ lójúde Ògúnmọ́lá? Àfíọ́ ń lù ú, ọ̀pọ̀ ọ̀fẹ́ dárin. Àfíọ́ nílùú, ọ̀pọ̀ ọ̀fẹ́ dárin. Ǹjẹ́ bọ́ ọ bá dà tán, ta ní ọ̀bọ̀ gbé? Bọ́ ọ bá dà tán, ta ní ọ̀bọ̀ gbé? Aláàfin ọ̀ládé, adé aládìkún là ń gbà fáláàfin. Aláàfin ọ̀ládé, adé aládìkún là ń gbà fáláàfin. Alágbe òkú lọ́yọ̀ọ́, alágbe òkú lọ́yọ̀ọ́. Alọ́ ń táhún, abọ́ níta náà, alọ́ ní táhún, abọ́ níta náà. Ìtàn kan ló dòwe tó pé èébú àlọ́ ní táhún, abọ́ níta náà ló di àlọ́ ń táhún, abọ́ níta náà. Èébú àlọ́ ìní táhún, abọ́ níta náà. À ń rí wèrè sá, ó ní bó o bá dókè odò kó o dúró dòun. À ń rí wèrè sá, ó pé bó o bá dókè odò kó o dúró dòun. Àpọ́npa eégún gbómìnà, àpọ́npa eégún gbómìnà. Ara dí kì í jẹ́ kíjà ọ́ tán, ara dí kì í jẹ́ kíjà ọ́ tán. Aríjàgbá òkò, òkò ń jà lọ́jà, orogún ń digbá rẹ̀ nílé. Aríjàgbá òkò, òkò ń jà lọ́jà, orogún ń digbá rẹ̀ nílé. Àríṣe laríkà, àríkà bàbá àrègún. Àríṣe ńlaríkà, àríkà bàbá àrègún. Arọ́bàfín ńlọba pa, arọ́bàfín ńlọba pa. Àṣekíárí ni sá, ọdẹ afífìlà pérín. Àṣekíárí ni sá, ọdẹ afífìlà pérín. Ogún rèé nínú òwe àwọn bàbá wa. Òwe ogún ńlá ti mú wá sójú ìwòran wa yìí tẹ́sí tí ń gbọ́ látòórọ̀ yìí. Èyí tẹ́yìn náà bá tún mọ̀ látún ti fi kún un, ẹ bá ń fi kún un. Ara àwọn òwe ìṣáájú rèé lára àwọn òwe àwọn bàbá wa. Àṣekíá rí ni sá, afífìlà pérín. Bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ rí i pé a lọ́bẹ̀rẹ̀ gbogbo àwọn òwe èyí tá a ti ń mú wá yìí. A ńlọ́bẹ̀rẹ̀ rẹ̀. Ogún rèé. A máa tẹ̀ wájú nínú fọ́nrán míì tá a bá fi léde. Kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. Èmi ti yín tòótọ́ Káyọ̀dé yín rèé, ọmọ bíbí inú Àjàó, ọmọ ayé mi ọ̀dà, àwa ìṣépè ràn wá, ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété, àyàkókò nàkí ajímútábà lóògùn, ògbó mi kò gbó ọmọ àfògbó làjà. Bẹ́ẹ̀ bá bá fọ́nrán yìí pàdé tẹ́yìn ṣalábàápàdé rẹ̀, ẹ láìkì, ẹ ṣíà, ẹ kọ́mẹ̀ǹtì, ẹ fọ́lò rẹ̀. Bọ́ bá sì jórí ìkànnì YouTube lẹ́ ti ń wò ó, ẹ sọ̀scribe sí kànnì wa, ẹ jẹ́ á kúnra wa lọ́wọ́. Ibi tá a ti èyí tí ó jẹ́ kóríyá fún wa nu tá a fi lè máa mú wa lóòrèkóòrè sójú ìwòran tiwa. Ibi ẹ̀ tí wọ́n á rówó ra dátà, Ọlọ́run ọba mi Èdùmàrè kò ní dínà bẹ̀ láṣẹ Ọlọ́run. Ẹ ṣeun o. Hello my people, Àdàpè Oro Yorùbá. If you never subscribe to my YouTube channel AGBAWABURA BIEWEOSORI, you are wrong. Make you go there now and subscribe. Thank you.